ǹjẹ́ Dangote yóò bọ́ nínú wàhálà tó kó sí yìí? àwọn tí wọ́n sọ pé orogún òwò burú ju orogún ilé ọkọ lọ wọn ò máa purọ́ o. ìdí ni pé níbi tí ọ̀rọ̀ dé yìí Ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ ìjà burúkú tó ń ṣẹlẹ̀ láàrin ilé ìfọpo Dangote àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ẹ̀ka iléepo bẹntiróòlù nílẹ̀ wa yìí. bí àwọn tí wọ́n ń wa epo bẹntiróòlù nílẹ̀ yìí ti ń bá iléeṣẹ́ náà jà, bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń fọ epo, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń tún tà, bẹ́ẹ̀ sì ni àwọn dẹ́rẹ́bà tó ń wa táǹkà epo. ìjà náà sì ti di pẹ́kẹ́pẹ́kẹ́. lówùrọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kẹsàn-án yìí ní ìròyìn kan jáde sétígbọ̀ gbogbo ọmọ Nàìjíríà pé àṣírí ti tú o, àṣírí Dangote. wọ́n ní níṣe ló ń rí àwọn ọmọ Nàìjíríà jẹ, tó ń purọ́ fún wọn, tó ń fòwú lẹ kọ́bọ̀ lójú, tó sì ń ṣe bẹ́ẹ̀ nítorí láti lè máa jèrè gọbọi lójoojúmọ́ ni. bí ọ̀rọ̀ náà ti jáde ní àwọn èèyàn sáré yí ìròyìn náà po. kálukú fẹ́ mọ ọ̀nà tí Dangote ń gbà rí àwọn ọmọ Nàìjíríà jẹ, nítorí bó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ ní iléeṣẹ́ náà kí àwọn ọmọ Nàìjíríà sì mọ bí wọn yóò ti yẹra fún wọn ni. àti pàápàá òṣàbò ò bá lè gbèmí ṣe mí bó ṣe bá mi, Dangote ò tún gbọ́dọ̀ máa dákún ìnira wa. akọ̀wé àwọn ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹntiróòlù kan tí wọ́n ń pè ní Dapman, Olúfẹ́mi Adéwọlé, ló ju ọ̀rọ̀ náà lulẹ̀ sọ́dọ̀ àwọn Punch. ohun tó sì sọ fún wọn ni pé àwọn ti rí àṣírí Dangote kan. wọn ló yẹ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ báyìí pé Dangote ń ta epo sí orílẹ̀-èdè Togo, ìyẹn ní ìlú Lomé. àmọ́ kì í ṣe ìyẹn ni wàhálà o, bí kì í ṣe pé iye tó ń ta epo náà ní Lomé dín ní náírà 75 65 naira sí iye tó ń tà fáwọn alágbàtà epo ní Nàìjíríà. ọkùnrin náà ní aburú wo lójúrú èyí tí Dangote ń ṣe yìí lọ, nítorí pé epo tó ń tà fún àwọn ọmọ Nàìjíríà wọn ju èyí tó ń tà fún wọn ní Togo lọ. èyí tó burú ni pé Dangote kì í fún àwọn ní epo tó tó, àwọn yóò tún wá ṣẹ̀ṣẹ̀ lọ máa rà lọ́wọ́ àwọn tó ń ta epo fún ní Togo lówó gọbọi. Adéwọlé ní kí gbogbo ọmọ Nàìjíríà béèrè lọ́wọ́ Dangote bóyá àwọn ọmọ Nàìjíríà ló torí ẹ̀ sí ilé ìfọpo ẹ̀ ni gẹ́gẹ́ bóun náà ti ṣe máa ń wí, àbáwọn aráàta, tàbí ó ń wá ọ̀nà láti pa gbogbo iléeṣẹ́ elépo ní Nàìjíríà rẹ́ kó jẹ́ ti ẹnìkan ni yóò kù tí yóò máa ṣe iṣẹ́ náà. ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni iléeṣẹ́ Dangote ti jáde o. ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí bíi pé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ yóò lè bá. iléeṣẹ́ náà ní irọ́ méjì ló jẹ́ irọ́ ńlá tó jẹyọ nínú ọ̀rọ̀ Olúfẹ́mi Adéwọlé. àwọn yóò sì sáré já irọ́ náà kíákíá ni. wọ́n ní lákọ̀ọ́kọ́ iye tí wọ́n ń ta epo bẹntiróòlù ní Lomé nílẹ̀ tó mọ́ lónìí yìí 1,706 náírà ni, ìyẹn 1,826 naira. èyí tó fi hàn pé owó tí wọ́n ń ta epo ní Lomé ju ìlọ́po méjì iye tí wọ́n ń tà ní Nàìjíríà lọ. Dangote ní bí wọ́n bá ń ta epo náà ní iye yẹn, kí ló wá fi hàn pé àwọn ń ta epo ní iye tí Adéwọlé pè é, nítorí tí àwọn bá ń ta epo náà ní iye tí òun pè é yìí tó dín tó bẹ́ẹ̀, kò yẹ kí wọ́n lè máa ta epo náà ní owó gegere tó ju ti Nàìjíríà lọ lọ́dọ̀ wọn. àti pé tó bá jẹ́ lóòótọ́ ni, báwo ni àwọn ọmọ ẹgbẹ́ yìí ṣe wá ń ra epo náà tí wọ́n tún wá ń tà á ní iye tó wọ́n ju èyí tí àwọn ń tà á lọ ní orílẹ̀-èdè níbí, tí wọ́n sì ń tà á lówó tó ju ti àwọn ará Lomé pàápàá lọ. wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ni pé kò sí òótọ́ ẹyọ kan nínú ọ̀rọ̀ tí wọ́n sọ náà, pé kì í ṣe epo Dangote ni wọ́n ń lọ rà ní Lomé lọ́wọ́ àwọn alágbàtà tó wà níbẹ̀. àwọn nìkan ni wọ́n lè sọ ibi tí wọ́n ti ń jọrí epo tí wọ́n ń tà fúnra wọn. iléeṣẹ́ Dangote ní lọ́nà kejì ó fi hàn ìwà agbẹ̀yìnbẹbọjẹ́ tí àwọn ẹgbẹ́ alágbàtà náà ń hù ní, pé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n lọ ra epo ní Lomé tí àwọn tó fẹ́ tà á fún wọn sì sọ pé epo Dangote ni, kí ló wá yẹ kí wọ́n ṣe ju kí wọ́n padà wá sílé láti wá rà á, kí wọ́n ra epo náà níléeṣẹ́ Dangote tó wà nítòsí wọn jù láti ra ọjà náà ní Lomé. kò sí ẹni tó lọ́gbọ́n okòwò kan tí yóò máa ṣe bẹ́ẹ̀ yẹn. eléyìí fi hàn pé
irọ́ ni wọ́n ń pa pé wọn kò ra epo kankan wọlé láti Lomé. Wọ́n ní ó kàn wù wọ́n láti bà orúkọ iléeṣẹ́ Dangote náà jẹ́ ni, àti pé ó fi ìwà tí wọ́n hù láàrin ara wọn hàn pé nígbà tí wọ́n bá ra epo láti ilẹ̀ òkèèrè, Lomé tàbí orílẹ̀-èdè Áfíríkà míì ni wọn yóò kọ́kọ́ gbé e gbà lọ tí wọn yóò tà á fún wọn níbẹ̀. Bẹ́ẹ̀ orúkọ Nàìjíríà ni wọn yóò fi ra epo náà láti òkè òkun. Ó ní lára ohun tí wọ́n ń ṣe nìyí. Àwọn alágbàtà yìí tún fẹ̀sùn kan Dangote o pé nígbàkigbà tí àwọn bá ti ra epo bẹntiróòlù tí àwọn bá ti gbé e dé ojú omi, nígbà náà ni Dangote yóò ní òun dín owó epo bẹntiróòlù òun kù kí àwọn tí àwọn lọ rajà lókè òkun wá sílé lè ṣọ́ọ̀tì. Dangote tún ní kò sóhun tó jọ eléyìí náà, pé bí ọjà àgbáyé bá ti ń wálẹ̀ làwọn náà ń dín owó epo kù, nítorí àgbá 6 nínú àgbá 10 epo tí àwọn náà ń fọ̀ fún títà ìlú òyìnbó làwọn náà ti ń rà á wálé. Àwọn ilé ìfọpo náà ní ìyàtọ̀ tó wà nínú àwọn àti àwọn tí wọ́n ń rà á wálé láti òkè òkun, ìyẹn àwọn alágbàtà, kò ju pé èrè ni ó ṣáájú ohun tí àwọn ń wá. Èrè tí wọn yóò jẹ ni àwọn ń torí ẹ̀ lọ ra epo wálé láti òkè òkun. Bẹ́ẹ̀ ní tàwọn ohun tí yóò yí nǹkan padà tí gbogbo àgbáyé yóò fi lè gbà pé ohun rere kan lè ti ilẹ̀ Nàìjíríà jáde sí gbogbo ayé làwọn ń ṣe ní tàwọn. Ìyẹn ló ṣe jẹ́ bí èrè kékeré bá ti wà lórí ẹ̀ ó ti tó, nígbà míì tí kò bá sì tíì sí èrè ó tó àwọn. Àmọ́ àwọn Dangote yìí sọ̀rọ̀ kan o. Wọ́n ní ohun tó fojú hàn gbangba nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn náà sọ ni wípé ìjà burúkú tí àwọn ẹgbẹ́ iléepo NUPENG ń bá àwọn jà, ìjà náà kì í ṣe ojú lásán. Àwọn kan ni wọ́n wà nídìí ìjà náà. Àwọn tí wọ́n sì wà nídìí ìjà ọ̀hún ṣe ń fojú hàn lọ́kọ̀ọ̀kan ni, nítorí lẹ́yìn tí wọ́n ti rí i pé àwọn NUPENG kò rí iṣẹ́ àwọn dá dúró báyìí làwọn náà bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi irọ́ míì jáde. Wọ́n ní bó bá jẹ́ àwọn ní àìdá kan tí àwọn ń ṣe lóòótọ́ ni, àwọn èèyàn náà yóò ti rí i, wọn yóò sì ti fi hàn gbogbo àgbáyé, wọn ìbá sì ti kọ ẹ̀yìn àwọn síjọba àti àwọn èèyàn Nàìjíríà. Ṣùgbọ́n wọn ò rí kinní náà ṣe ni. Ohun tó ń ṣẹlẹ̀ náà sì le lóòótọ́ o, nítorí níṣẹ́ ló dàbí pé àwọn kan mọ̀ọ́mọ̀ dìde láti rí i pé ilé ìfọpo Dangote yìí kò ní ṣiṣẹ́, tí yóò bá sì ṣiṣẹ́ ẹ̀wẹ̀ àfi kó jẹ́ bí àwọn bá ti fẹ́ ni yóò ṣe máa ṣiṣẹ́ wọn. Ọ̀pọ̀ èèyàn ló sì ń yà lẹ́nu pé nínú àgbá epo 10 tí wọ́n bá lò nílé iṣẹ́ Dangote yìí, pé 6 níbẹ̀ ni yóò ti ìlú òyìnbó wá tí àwọn náà yóò rà á kí àwọn tó ṣẹ̀ wá fọ́ níbí fún títà sí Nàìjíríà àti sí àwọn ilẹ̀ Áfíríkà tó kù. Àwọn èèyàn púpọ̀ ni wọ́n ti rò ó, tí wọ́n sì ń jà pé níwọ̀n ìgbà tó jẹ́ Nàìjíríà láti ń ṣe epo rọ̀bì tí wọ́n ń fọ̀ tó ń di epo mọ́tò yìí, kò sí ohun tó yẹ kó ṣẹlẹ̀ ju kí ìjọba pàṣẹ fún iléeṣẹ́ NNPC láti máa gbé epo náà fún wọn fún fífọ̀, èyí tí yóò tó wọn láti máa lò nígbà gbogbo. Pé tí wọ́n bá ń ṣe eléyìí yóò jẹ́ kí owó epo náà dínkù dáadáa ni. Ohun tí ìjọba fi bẹ̀rẹ̀ rèé o, ṣùgbọ́n àwọn oníléeṣẹ́ iléepo àti àwọn alágbára ni wọ́n takú, tí wọ́n ní Dangote kò lè máa gba epo rọ̀bì bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ ìfọpo míì náà wà tó jẹ́ pé ètò náà ìbá ṣe àǹfààní fún rẹpẹtẹ. Àwọn NNPC ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà yìí, tí wọ́n ní àwọn kò ní fún Dangote lépo rọ̀bì tí yóò fọ. Nígbà tí wọ́n sì ja ìjà ìyẹn tán, wọ́n ní iye tí àwọn ń ta epo náà fún àwọn ará ilẹ̀ òkèèrè náà làwọn yóò máa tà fún wọn. Lẹ́yìn ìjà eléyìí náà ni wọ́n ní àwọn ò ní gba náírà láti fi ra epo, àfi owó dọ́là nìkan. Gbogbo igi tí wọ́n gbé dínà fún ilé ìfọpo náà nìyí, bí kò sì jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu dá sí ni, tí wọ́n ní kí wọ́n máa ta epo rọ̀bì fún wọn, kí wọ́n sì máa jẹ́ kí wọ́n fi náírà rà á. Láti ìbẹ̀rẹ̀ gan ni NNPC bá ti pa ilé ìfọpo náà pátápátá. Nígbà tí àwọn NNPC kò rí eléyìí ṣe, tí Tinubu kò fààyè irú ẹ̀ sílẹ̀ fún wọn, kíá ni wọ́n bẹ̀rẹ̀ ìnáwó rẹpẹtẹ àti ìpolongo, tí wọ́n ní àwọn náà ti tún àwọn ilé ìfọpo àwọn ṣe, wọ́n ti wà pa báyìí, wọ́n sì ti dára bíi ti gbogbo àgbáyé ti máa ń rí. Owó kékeré kọ́ ni wọ́n ná lórí èyí. Àìpẹ́ yìí ni àṣírí sì ṣẹ̀ṣẹ̀ ń tú pé àpapọ̀ bílíọ̀nù 18 owó dọ́là ni wọ́n ti ná níbẹ̀. Kì í ṣe pé wọ́n ná owó náà sí àwọn ilé ìfọpo yìí nìkan kọ́ o, wọ́n bẹ̀rẹ̀ sí polówó lórí rédíò àti tẹlifíṣàn pé tiwantiwa ni o, iléeṣẹ́ NNPC ti Nàìjíríà ni,
kí gbogbo àwọn ọmọ Nàìjíríà sì dúró ti àwọn kí iléeṣẹ́ náà lè ṣiṣẹ́ dáadáa. Pẹ̀lú ariwo báyìí, ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n bọ́ sí ẹ̀yìn NNPC tí wọ́n sì ń sọ pé ẹnìkan ṣoṣo ló ní iléeṣẹ́ Dangote, àwọn kò sì lè gbà kó jẹ́ òun nìkan náà ni yóò máa wá pàṣẹ lé gbogbo iṣẹ́ iléepo lórí tí NNPC tó jẹ́ ti gbogbo wa láwọn yóò máa ṣe. Pẹ̀lú àtìlẹ́yìn tí NNPC níyì, ọ̀pọ̀ èèyàn ló ti rò lọ́kàn ara wọn pé òótọ́ gidi, òótọ́ lójú méjèèjì ní iléeṣẹ́ náà yóò sọ fáwọn ọmọ Nàìjíríà tí wọn yóò sì máa ṣe ohun gbogbo pẹ̀lú àfihàn tó dáa. Àmọ́ kò rí bẹ́ẹ̀, NNPC kò ṣe bẹ́ẹ̀. Irọ́ burúkú ni wọ́n ń pa fún gbogbo ọmọ Nàìjíríà. Paríparí ẹ̀ sì ni pé wọ́n fi irọ́ ńláńlá náà kó àwọn owó ńláńlá jẹ ni. Nígbẹ̀yìn, bí ọdún ti ń parí lọ, wọ́n kọ́ kéde pé iléeṣẹ́ náà ti dá a padà, ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n kó oríṣiríṣi àwọn èèyàn jọ, wọ́n sì ṣí ilé ìfọpo Port Harcourt pẹ̀lú gbàkàgbìyàn. Àfi bó ṣe di ọjọ́ kẹta tí akọ̀wé àwọn ẹgbẹ́ ìbílẹ̀ agbègbè náà jáde tó ní ohun tó ṣẹlẹ̀ níjẹta tí gbogbo èèyàn rí pé irọ́ ńlá mà ní o. Pé ilé ìfọpo tí wọ́n ń sọ pé àwọn ṣí yìí kò ṣiṣẹ́ o. Pé kò sí epo kan tí wọ́n gbé jáde lọ́jọ́ náà láti bẹ̀ o. Irọ́ burúkú ni o. Pé epo tí wọ́n ti ní nílẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n gbé jáde o. Kò sí epo tuntun kan tí wọ́n fọ̀ nílé ìfọpo pọ́tà. ń lọ ọ̀rọ̀ bá di gìrìgìrì, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo, wọ́n ń halẹ̀, wọ́n ní wọn yóò pa ọkùnrin náà pàápàá torí irọ́ burúkú ló ń pamọ́ àwọn. Àwọn kan ló sanwó fún un pé kó parọ́ bẹ́ẹ̀. Dangote ni wọ́n ń pòwe mọ́ yẹn o. Kíá ni wọ́n ti kó àwọn oníròyìn kan jọ. Àwọn yẹn yáa jẹun wọ́n yó. Wọ́n wọ aeroplane lọ́fẹ̀ẹ́, wọ́n sì fún wọn lówó ńlá nígbà tí wọ́n ń lọ. Òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ. Wọ́n láwọn tí wọ́n sọ pé rìfáínárì Port Harcourt kò ṣiṣẹ́, ẹni ibi ni wọ́n o, ó ti ń ṣiṣẹ́ jaburata ni. Ààrẹ ìjarùn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pàápàá sọ̀rọ̀. Ó ní òun mọ̀ pé ilé ìfọpo pọ́tà yìí kò ṣiṣẹ́ kankan, pé irọ́ tó ń purọ́ fúnra ni o. Wọ́n tún kí Ọbásanjọ́ náà mọ́lẹ̀, wọ́n sì bú pé kì í ṣe ẹnu ẹ̀ ló yẹ kí wọ́n ti máa gbọ́ irú ọ̀rọ̀ tó jẹ mọ́ irọ́ bẹ́ẹ̀ yẹn. Bákan náà ni wọ́n dẹ gbé àwọn alágbàtà oríṣiríṣi sí àwọn Dangote tí àwọn náà sì ń sọ pé iléeṣẹ́ NNPC ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ní gbogbo ìgbà náà nǹkan ò rí bí wọ́n ti wí o. Ó ní gbogbo nǹkan máa ń ṣe gbàdàgbùdù àfi nígbà tí àwọn tí wọ́n ń ṣe olórí iléeṣẹ́ NNPC nígbà náà lọ. Ìgbà yẹn ni àṣírí tó tú pé ilé ìfọpo tí wọ́n ń pariwo yẹn tí wọ́n ń sọ pé ó ń ṣiṣẹ́ yẹn ti dẹnu kọlẹ̀ láti inú oṣù kejì ọdún, àti pé kò ṣiṣẹ́ tó odidi oṣù kan tó fi kú padà. Bẹ́ẹ̀ ni kò gbé epo. Òun ni gbogbo owó tí wọ́n ná síbẹ̀ bá pòórà. Àwọn kan ló sì kó gbogbo owó náà jẹ. Ìyẹn ni kò ṣe yàyàn lẹ́nu nígbà tí wọ́n mú olórí iléeṣẹ́ wọn náà tẹ́lẹ̀, ìyẹn Mele Kyari, tí wọ́n sì gba àwọn nǹkan ìní kan kúrò lọ́wọ́ ẹ̀ tí àwọn EFCC sì ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ títí di bá a ṣe ń sọ yìí. Ohun tí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní NNPC ṣe ní àsìkò náà fún Nàìjíríà, àwọn tí wọ́n mọ orílẹ̀-èdè míì àti bí wọ́n ṣe ń ṣe káàkiri àgbáyé ní tó bá jẹ́ orílẹ̀-èdè míì ni o, ẹ̀wọ̀n gbére ni irú àwọn ọ̀gá bẹ́ẹ̀ yóò wà títí ayé wọn. Èyí tó sì wá ń ya àwọn èèyàn lẹ́nu ni pé ìjà náà kò tí ì tán títí di àsìkò yìí. Kàkà bẹ́ẹ̀, oríṣiríṣi àwọn ọ̀nà ni ìjà náà tún ń gbà yọ sí i. Ohun tí àwọn èèyàn sì ń béèrè náà ni pé ǹjẹ́ Dangote yóò lè bọ́ nínú gbogbo wàhálà tó kó sí ìṣá? Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Dangote àti àwọn alágbàtà wọ̀nyí wò fún Bùdó Àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí.